Greetings to my beautiful subscribers. I welcome you all to my YouTube channel. If this is your first time of seeing this channel, kindly support by pressing the subscribe button, and also don't forget to on your notification button so that whenever we drop a new video, you'll be the first person to watch the video. Mo fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin subscribers wa àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Gbogbo ẹ̀yin tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rèé tẹ́ máa bá fídíò wa pàdé, ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ wa láti bá wa subscribe sórí channel yìí. Kẹ́ẹ̀dẹ̀ má gbàgbé láti tan notification button yín ní gbogbo tá a bá ju fídíò sórí ìkànnì yìí, ẹ lè máa ní àǹfààní láti rí fídíò náà wò. Jọ kò kí ń ṣe kánsà ló mú bọ̀dá Ògògó yìí sí. Kò kí ń ṣe kánsà ló mú wọn o. I'm telling you, ohun tó mú wọn, ohun tó ti wà nínú ara wọn ti pẹ́ ni. Òun ni wọ́n ń pè ní ìkorò tí a bá ọjọ́ àti ìgbà pẹ̀lú àkókò dá. Wọ́n ti gbé ẹran olódì wọn nínú ẹ̀mí. I'm sorry to say. Kò sí ohunkóhun, ẹ má gbé wọn kiri. Don't let these medical people confuse you. Àwọn kan jáde wọn ní ilé ní kẹlẹ́. Kò sí nǹkan, ẹ má lo nǹkan kan fún bọ̀dá Ògògó. The only thing tó lè wò wọ́n sàn tí èmi mọ̀ tí wọ́n ní kí èmi sọ tó bá wù ìmọ̀lẹ́bí wọn tán bá fẹ́ gbọ́ tí wọ́n bá sọ pé ọmọ kólóbó wo ló ń sọ̀rọ̀ ẹ̀ kí wọ́n gbé bọ̀dá Ògògó lọ sí ìdí Ọ̀ṣun kó lo ọjọ́ 7 ní ìdí Ọ̀ṣun wọ́n sì ra ẹ̀kọ́ 7 wọ́n á ro ẹ̀fọ́ yánrin lọ síbẹ̀ kí bọ̀dá Ògògó lọ bá Ọ̀ṣun rojọ́ gbogbo ohun tí Ògògó bá jẹ fún odidi ọjọ́ 7 tí ó fi kúrò létí odò yẹn kó jẹ́ yánrin ẹ̀fọ́ yánrin. Ẹ má náwó, ẹ má nára kankan pàápàá ẹ̀ just take him to Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòláyùn. Wọ́s ẹbí bọ̀dá Ògògó ti jẹ bíléèdì rí lójú oorun. Ògbà yẹn náà ti dẹ́pọ́sìtì kìíní yẹn sí ní àgọ́ ara bọ̀ wọ́n ti bá dá ìgbà ọjọ́ àti àkókò nínú ẹ̀mí pé tó bá ti pé ọjọ́ báyìí lórí ilẹ̀ ìpè ìgbà yẹn ní kìíní yẹn ó tó bẹ̀rẹ̀ sí ní activate nínú àgọ́ ara ẹ̀. Àwọn VIO ló pin. Àwọn náà pín ẹran yẹn wọ́n ti ṣe sílẹ̀ wọ́n ti program kò ń ṣe cancer ló mú o ó kàn normal pé tó máa ṣe nǹkan nínú ẹ̀mí wọn tó máa fẹ́ wá fẹ́ fojú hàn lójú ayé ó máa mú nǹkan kan dání bíi physical technology he was diagnosed of this he was not diagnosed of anything àwọn VIO ló wà nídìí ẹ gbé Ògògó lọ sí etí Ọ̀ṣun ẹ gbé pẹ̀lú ẹ̀kọ́ 7. Èso ara Ògògó gangan tó ṣe pé ó dájú pé èso ara mi rẹ̀ ẹ má kí n ṣe ọmọ ọba o. Kí tán bá ṣe gbé Ògògó dé etí Ọ̀ṣun mi ò ní ìdọ̀dọ̀ ìwọ̀n ìyá Ọ̀ṣun o. Etí Ọ̀ṣun gangan etí odò yẹn ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ yóò lo ọjọ́ 7 níbẹ̀. Ẹ̀kọ́ 7 yánrin pẹ̀lú ẹ̀fọ́ yánrin. Wọ́n wá lè máa ṣe ẹ̀kọ́ àti ẹ̀fọ́ yánrin lójoojúmọ́ kò lọ fáàjù kò pọ̀ jù. Bí wọ́n máa ṣe ń ṣe yẹn ní apá kan èso tó tara rẹ̀ jáde lóòótọ́ láyìn ẹ̀jẹ̀ ara rẹ̀ gangan ọmọ ẹ̀ míì náà ó tún wá wà wọ́n wá gbé èkuru 16 èkuru funfun 16 pẹ̀lú oyin inú aginjù ni wọ́n á gbé ìkan lọ sí etí òkun bí wọ́n máa ṣe ń ṣe létí òkun èso rẹ̀ míì náà ó tún gbé ìkan lọ sí etí ọ̀sà èkuru 16 pẹ̀lú oyin inú aginjù ní lóòótọ́ ẹ ti rí tẹ bá ti débi tẹ́fẹ́ra yóò dúdú yóò dì oyin inú aginjù nìyẹn èmi ò ní ẹgbẹ́ wá sọ́dọ̀ mi ò fẹ́ wàhálà mi ò ní kẹgbẹ́ wá bọ̀ èmi ń sọ òtítọ́ ọbẹ̀ fún yín ìyá tó ṣe iṣẹ́ tí wọ́n fi dẹ́pọ́sìtì kìíní yẹn sí ara Ògògó she was 81 years nígbà tó ṣiṣẹ́ yẹn ìyá yẹn ti jáde láyé ògbólógbò VIO ni bí VIO bá sì dé èèyàn ìran àwọn èmèrè náà ló tún ní agbára láti ṣí tí èmèrè bá wá tú tí ò rí tú ẹni náà tátùn wá bẹ̀ ní olúbákan ọ̀run àjọsìn Èdùmàrè ìrìn òjò tó ń jẹ́ kí ara ó dẹ̀ èèyàn ẹ gbé lọ́bẹ̀ wọ́n máa ṣe ń ṣe èkuru yẹn níbẹ̀ yẹn tán ṣe wo ọwọ́ kan ọwọ́ lórí ọ̀rọ̀ rẹ̀ ọwọ́ Ọlọ́run alààyè ó sì pààrọ̀ ọwọ́kọ́wọ́ bíléèdì tó ti jẹ lójúran like 20 years ago wọ́n ti dẹ́pọ́sìtì ẹ̀ sínú ẹ̀jẹ̀ ẹ̀ ọ́ fani wọ́n ti bá dá ìgbà àti àkókò nínú ẹ̀mí pé tó bá ti dé ọjọ́ báyìí lórí ilẹ̀ èèpẹ̀ ó yá kí ohun báyìí máa ṣẹlẹ̀. bí wọ́n bá ṣe ń gbé èkuru funfun ti olókun lọ fún olókun bẹ́ẹ̀ náà ni wọ́n tún gbé ti ọ̀sà fún ọ̀sà wọ́n wá pé gbogbo àkàtà àṣẹ tó fi ààlẹ̀ odò ṣe bùgbé àwọn àrọ̀ gidigba àwọn ìdajì ẹja ìdajì èèyàn ìdajì edé ìdajì èèyàn ìdajì ajé ìdajì èèyàn
dájí olùfà ìdájí èèyàn gbogbo àwọn àṣẹ àti àkàtà tó fi alẹ́ odò ṣe ibùgbé àwọn náà pè lórí ọ̀rọ̀ Ògògó torí pé ìran mèrè ni wọ́n ìran mèrè náà ló sì lójú tó tún gbóyà náà láti kọjú àjẹ́ wọ́n bá ṣe ń pe tó lókun wọ́n bá ṣe pé dàtúmí tó bá ṣe pé alẹ́ odò òkun náà parí ẹ̀ sí káwọn tí òkun kan ṣarajọ papọ̀ bó ṣe tí alẹ́ odò tí ọ̀sà bó wá ṣe inú igbó aginjù ní wọ́n ti parí iṣẹ́ wọn ohun tí bàbá ó ṣe nìyẹn ẹ má náwó ẹ má nára ṣe gbogbo ewé tán ní kẹ máa já tẹ́lẹ̀ ní kẹjá ilé tẹ́lẹ̀ ní kẹjá tọ̀hún bí ẹ bá já ẹ má bínú kò lè ṣiṣẹ́ ohun tí Ògògó jẹ fún odidi ọjọ́ méje létí Ọ̀ṣun ni yanrìn ẹ̀fọ́ yanrìn yóò sì mọ ro yanrìn fún Ọ̀ṣun ní ojoojúmọ́ yóò mọ bá dágbólóhùn mọ bá ro ẹjọ́ yóò ní ó bá dẹ́jẹ́ ó bá ro ẹjọ́ sọ̀rọ̀ tó bá wù mọ̀lẹ́bí wọn tán fẹ́ ṣe ni o tẹ bá wá tiẹ̀ fẹ́ try anything medical ẹ lè máa ṣe lẹ́gbẹ̀ẹ́gbẹ́ òtò ẹ̀wọ́n tán ní ká ṣe yẹn ẹ kọ́kọ́ lọ ṣe àlàáfíà ni fún gbogbo yín cancer tí ò yọ lọ́jọ́ stage 1 tí ò yọ stage 2 tí ò yọ stage 3 tó wá jẹ́ stage 1 ẹ mọ̀ wípé ọ̀fà ni ẹ mọ̀ pé yẹn tó ń lọ fà go and read about cancer you know how it works àlàáfíà ni fún gbogbo.